kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó mi. mo ní Fúlàní fẹ́ràn ní ọmọ ọmọ ẹ̀kọ́ lórí ilẹ̀ wa wọ́n Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà ohun tí mo sọ nìyẹn. kò ní pọ̀ jù kò tí ì pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ náà. ẹ̀tọ́ mi ni mo béèrè. ẹ̀tọ́ wa ni mo béèrè. wọ́n wá nípa wọ́n pa Àdògán wọ́n pa Bàbá ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kẹ́lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́ ta ló bá mi rántí ìyá Àdògán ta ló bá mi rántí ìyá Bàbá àtàwọn ọmọ rẹ̀ mọ́ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan okay now àwọn bàbá kan wá dìde pé ẹ̀sùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn kí a lọ bá sọ ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè pọn padà tí kò ti ń sin nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹ tó bá ní kí n mọ́ tẹ̀lé Tinubu yẹn kó yóò sòkò tọmọtọmọ. ẹ rí òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ní mọ̀ ń rí létí ẹni tí ò fẹ́ràn òdodo wọn ní tó bá kọjú sí ọkọ ọ̀tá bó bá kẹ̀yìn sí ọkọ ọ̀tá bó bá wá kù wọ nìkan ṣoṣo kó yá tẹ́rù ara rẹ̀ pa ni o kíjú àjùmọ̀jú mọ́ bá àdíjú àdánìkànjó fún ọpẹ́ títì òun ló dífá fún olóyè Sunday Igboho pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń sọ nínú fọ́nrán yìí àti ìgbésẹ̀ tó ń gbé lọ́wọ́lọ́wọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ọmọ ẹkú òtù ẹ̀ jíire bí fi ń jiyàn lórí ọ̀rọ̀ fìlà ẹgbẹ́ òṣèlú tó dé sórí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o wàá gbọ́mi ọ̀rẹ́ wa gbogbo àlàyé tí olóyè Sunday Igboho ṣe yìí tó bá wá jẹ́wọ́ náà ń kọ́ kí ni tó ṣe bó bá jẹ́yìn náà ń kọ́ kí ni tẹ́ ṣe ìgbésẹ̀ wo lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ àjọ fọ̀rọ̀ rọra wò tó èmi lakọrin máyégún akéwì Oòduà ń tilé toko ẹ fi ròǹgbà yín hàn ẹ láìkì kẹ́sì kọ́mẹ́ǹtì o kẹ́sì bá wa pín ó yá ẹ gbọ́ gbogbo àlàyé tí olóyè Sunday Igboho ṣe. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àmì wọ Yorùbá nìsan ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí ìgbà tí mo dẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí bíléèdì yìí ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi máa fi ṣépinnu sàárè lọ́la àfi kí n kọ́kọ́ lọ sí. mo tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tọ́ mi bá dé yóò dìdàkudà ní olómi yóò ti ní stroke. èmi burúkú ẹ̀dá tí ó parun lójijì ni yóò ti sọ pé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Tinubu Ọlọ́run bá tó ní mímu tó ń bẹ̀ ọ́ bí bàbá Tinubu wọlé ẹlẹ́gbẹ̀ẹ́. àwọn olórí burúkú tí wọ́n parun lójijì ní ìṣẹ̀tàn tiwọn ní ìṣẹ̀tàn tiwọn ní ìṣẹ̀tàn tiwọn ní bá ṣẹ̀tàn tiwọn mo búra ló kọ́ lọ́ntọ́ lẹ́mí mi màá gbẹ́ lómi ṣe pé tí o ní jẹ́ kẹ̀kẹ́ tó fi jáde láyé. mo wà ní ìṣòro fún ọdún márùn-ún mo kọ́ ilé ẹyọ kẹ́kọ̀ọ́ ni mo ní o Òṣùpá bá mi sílé kan 2009 bàbá mi Adéwọ̀lú Ládọjà tọ́lọ́ ń lò tí gbogbo ẹ fi dòmìnira yìí òun ni mò ń tẹ̀lé kọ́ lọ́mọ pa bàbá Olúbàdàn rẹ̀. àti gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá Ọlọ́run wa lo bàbá Tinubu tí wọ́n bá bá bàbá yẹn sọ̀rọ̀ tí ọba gbọ́ kí mo fẹ́ bọ́lọ̀ nǹkan. ní mo gbé lẹ́yìn òde àwọn tí ń fi mí pa ọmọ fi mí pa ó lọ náà àwọn ọmọ fi mí pa ó lọ ní wọ́n láwọn ń jà fún mi ọmọ ní ẹ̀dá onú gúrúùpù wọ́n fẹ́ẹ́ sì gbá èmi tó yẹ pé ńgbà mo bẹ̀rẹ̀ ṣọ́ọ̀gì tó jọ yé gbogbo wa tó kò sẹ́ tó lè mú pa kọ́bọ̀ lọ́wọ́ wọ́n ń pe gbogbo gúrúùpù mo tún fún wọn lówó lápò ara a tún sanwó sí mọ́tò màá rẹ̀ kó sọ́kọ̀ pé ẹni sóní kì í ṣe pé torí nǹkan kan torí pé ìran wa ní Yorùbá ni wá àwọn kan ò lè tẹ́rọ̀rì kan ò kẹ̀ lè dé fún fún wa gàràgàrà Ọlọ́run ẹni bàbá Tinubu yẹn kó fi kẹ́ mi gbogbo ayé dẹ̀ lọ bá ń bá gbogbo àwọn bá ń darí jọ pọ̀ pé ẹja lọ bá ọmọ yóò ṣe nǹkan kan náà kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó mi. mo ní Fúlàní fẹ́ràn ní ọmọ ẹ̀kọ́ lórí ilẹ̀ wa wọ́n Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà ohun tí mo sọ nìyẹn. kò ní pọ̀ jù kò tí ì pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ náà. ẹ̀tọ́ mi ni mo béèrè. ẹ̀tọ́ wa ni mo béèrè. wọ́n wá nípa wọ́n pa Àdògán wọ́n pa Bàbá ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kẹ́lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́ ta ló bá mi rántí ìyá Àdògán ta ló bá mi rántí ìyá Bàbá àtàwọn ọmọ rẹ̀ mọ́ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan. okay now àwọn bàbá kan wá dìde pé ẹ̀sùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn kí a lọ bá sọ ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè pọn padà tí kò ti ń sin nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹ tó bá ní kí n mọ́ tẹ̀lé Tinubu yẹn kó yóò sòkò tọmọtọmọ. gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time tó bá wà nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ó láti support ojú mi. bàbá yẹn wá ní pé nítorọ̀ ní pé Sunday mo ní bẹ́ẹ̀ ni bàbá mi àwọn bàbá Olúgbọ́n wá ní Sunday mo ní bàbá Olúgbọ́n ní Sunday mo ní sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni
o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí ìlú bẹ́ẹ̀ lọ tí ẹ dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lẹ́nu bàbá ní bẹ́ẹ̀ ni bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ yìí ó fèsì àwọn terrorist yẹn àti Kwara ni o àtẹniwé ẹ̀ ní o ọlọ́dẹ fàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni anike face mo ní bàbá terrorist náà là á fèsì kó sì tó kọ́ láwọn Fúlàní tẹ́ bá ti dáadáa tàbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àníwàlá pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wa mọ̀ lòdò kọ́ mọ̀ lòdò àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àárín ìjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wa ẹ bá pàtẹ́ ọ̀pọ̀ bá Ọlọ́run bá sórí mi tó ní wá gbogbo aláfẹnu wa kọ nípa àwọn bàbá yìí. Bẹ́ẹ̀ni bàbá Tinubu mi táwọn ọ̀pẹ ní Ọlọ́run yẹn dáadáa ẹni ire ni kò yẹ kó sọ pé òun dáríjì mi torí mo kú. Mo sì kú gbogbo àwọn bá. A lè sọ fún ọ yìí pé pé àwọn Fúlàní ń pa wá ẹ̀yin bàbá yẹn dẹ̀ lajú ilẹ̀ ká mọ̀ sọ fún àgbàlagbà gbẹ́ dẹ̀ lajú ilẹ̀ wọ́n sì ń pa wá sọ ma pé káyọ̀ wọ́n yìí ni èébú àgbà à ń sọ pé ẹ̀rẹ̀ lajú ilẹ̀ wọ́n dẹ̀ ń pa wá ẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá yóò tún wá jí sọ̀rọ̀ bàbá òní ní ọmọ wa ní nàá tó bá bú wa ńkọ́ tọmọ bàbá bú wa sáràtà ni kò bú wa ẹrù bàbá dáadáa bàbá òní ní gbogbo alákùjọ wa mẹ ó ní bíbò ó tún sọ Ìgbòho ṣá bí ò bá bú mi ta ló fẹ́ bú mi Sunday ẹkùnlẹ̀ mi yára bàbá òní ní Sunday ọmọ mi ni adẹ̀bẹ̀rù àwọn kan wọ́n tilẹ̀kùn mọ́rí fún wa àbínú 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 bàbá Olúgbọ́n sí gbogbo olẹ̀kùn lẹ̀ Olúgbọ́n adé bàbá dáadáa Olúgbọ́n bàbá alálùbáríkà bàbá Olúgbọ́n ní Sunday mọ́ ní bàbá olùtọ́ bá pè mí láago méjì òru tí n bá gbé kọ̀ mí bàbá mo wá dé bàbá mo ń bọ̀ láti njọ́ yìí mo ń bọ̀ ni láti ibì kan lóru ikú tọ́nu èmi àti àwọn ọmọdé wa ní mọ́tò ní mọ́nà ìjẹ́ pé àbọ̀ Olúgbọ́n wò ná tọ́nu la wà yìí wọ́n á pe bàbá yẹn níbi 1:30 or 2 o'clock ok gbé Sunday bàbá mi ẹ̀sùn ní onífóònù rẹ ló jí mi kí ló fẹ́ ṣé kò sí mo lọ wà mo ní kútọ́ náà mo wà mo ní kí n gbọ́ sẹ́yìn wò ní Sunday mo ní kó kú ní màá jẹ́ mo ní kí n sa ìwò ní kíláàsì bàbá Olúbàdàn nígbàgbà yóò mọ̀ pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ àmì kí ló fẹ́ àní bàbá mi ọkùnrin balẹ̀ máa lọ ní pírẹsidẹ́ǹtì lórí ọ̀rọ̀ ẹ̀ àyẹ̀jú ẹ̀ tó bá ti cooperate pẹ̀lú nǹkan tá a bá fẹ́ ìjà tó ń jà ìjà gbogbo wa ní wọn náà wo nǹkan tó ti sọnù mo níbẹ̀ ni bàbá mi ọkùnrin balẹ̀ gbogbo oúnjẹ tí mò ń jẹnu lé lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó tẹ̀lé mi bàbá Olúbàdàn ló kó fún mi. ọ̀rọ̀ mi dẹ̀ yé bàbá torí bàbá mi látọdún tó ti pẹ́ ni mi ní parọ́ fún mo ní bàbá gbogbo ẹ̀ ó sì há o àkáǹtì tí orí ń bọ̀ sí gbogbo ẹ̀ rọrùn wọ́n sì àkáǹtì ẹ̀ fún ṣùgbọ́n step by step ni kọ́kọ́ lọ kó ráìsì yìí báyìí nulẹ̀ mọ̀ lọ jẹun ẹ wà ń bẹ̀ náà alóòdù mọ́tò ráìsì báwọn sí gbogbo mọ́tò ni nígbà mo tún padà lọ olówó rèé mo ra nǹkan ọbẹ̀ mo jẹun mo ṣàlejò mo gbàlejò ńlẹ̀ rẹ̀ ọlọ́mọdé káwọn bàbá yọ parun lójijì fi àsìkò ìdúpẹ́ lọ gbogbo yín ẹ ní parun lójijì àtẹjọ lájọṣe fẹ́ torí pé ohun tí bàbá Tinubu fẹ́ fún wa security là ń fẹ́ fún àwọn fámìlì wọn dẹ̀ rẹ́dí àti gbé fún wa tí ẹ bá dẹ̀ sí wa lórí àwa náà gbọ́dọ̀ dúpẹ́ àwa náà gbọ́dọ̀ fi tọkàntọkàn sọpọ́nù bàbá Tinubu àdàgbà pé bí sí wa ìjọba ẹ̀kọ́ bàjẹ́ a gbọ́dọ̀ fi lókàn ká fi sọpọ́tì bàbá yẹn nọ́mbà fún wa ń sọpọ́tì pé ẹdún táwọn èèyàn yẹn kí security wà kálàáfíà wà orí àlàáfíà làwọn náà gbọ́dọ̀ dúró a gbọ́dọ̀ pé àwọn mẹlẹ wa ká mọ sí nǹkan tí o da ẹnà bá síbẹ̀ lè mú a gbọ́dọ̀ change ìtàn yẹn Yorùbá ni wa àwọn gbọ́dọ̀ jẹ eléṣù lẹ́yìn bàbá Tinubu àwọn gbọ́dọ̀ kọ ìtàn bàbá Akíntọ́lá abẹ Akíntọ́lá Awólọ́wọ̀ Akíntọ́lá àwọn gbọ́dọ̀ síbẹ̀ ẹnì panu ni mo rú bàbá yẹn bàbá Tinubu bàbá gbogbo wa ni bàbá tó bá tó bí yẹn lọ́mọ bàbá yẹn ni àwọn ọmọ rẹ̀ jù mí lọ bàbá mi ni ẹ ti understand lóye wa bàbá gbogbo wa ni Ọlọ́run tún wá fi kẹ́ wa ẹ wo gbogbo agbára tí ń bẹ Nàìjíríà lẹ́nu bàbá yẹn sọ pé Yorùbá lọ́run Yorùbá ti ń lọ sókè ọlọ́mọdé adé ní ẹ̀yìn mọ́ tó ẹ jọ ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí ọmọ Tinubu ń gbogbo wa torí pé Yorùbá jọ ní wa tí wọ́n bá rẹ̀ fún aláìka kí n ṣe security yẹn ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn
ká ṣe dáadáa torí pé kórúkọ tèmi náà bá lè wà ókè fún ìwọ lọ sọ pé ó sì bẹ́ẹ̀ kí ló wá dé táwọn ọmọ tó kó lẹ́yìn wọ́n lọ ń ṣèbàjẹ́ tí ọ̀yẹ́ kan ṣe èmi fi ń dá yín lójú pé bàbá Tinubu sì bẹ̀bẹ̀ wọ́n sì fún security àmójútó àwọn fámìlì wa 100% kí sí 99 lẹ́nìkẹ́ bá ń sẹnu ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀rọ̀ yìí ní sọ. àwọn olóṣèlú lé ayé wọn olóṣèlú èmi ò tiẹ̀ rán iye wọn tó ń sọ̀rọ̀ lẹ́yìn mi ò lè sọ lójú mi ò tó bẹ́ẹ̀. ó yá wèrè. ò tó bẹ́ẹ̀ kó sọ lójú mi ó lè sọ̀rọ̀ mi lẹ́yìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àmì wọ Yorùbá nìsàn ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí ìgbà tí mo dẹ̀ ní pé omi tí mo gbọ́rùn sí bíléèdì yìí ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi ó máa fi ṣépinnu sàárè lọ́la àfi kí n kọ́kọ́ lọ sí. bẹ́ẹ̀ ni strategy. Ọlọ́run tún wá kẹ́ mi ohun tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tọ́ mi bá dé yóò dìdàkudà ní olómi tó ti ní stroke èmi tí mo mọ̀ bí mo ṣe ń ja èmi tẹ́lẹ̀ dáadáa tí mo wá dẹni tí wọ́n ń gbénu yàrá kan ní Kútọ́nù ṣe mọ̀ pípọ̀ yìí rárá ìyẹn lè ní stroke tó yẹ pé àti wá ná 500,000 wà mọ́ bá mi tọrọ ẹ̀ èmi àti sọmọ aládìkún tó yẹ pé ọmọ ilẹ̀ lásán mo lè fún 5 million. wá di wípé tí n bá fẹ́ gba 500 máa mọ̀ pé àwa òrùsà ẹ̀rọ láwọn ẹ̀tọ́ lè bá mi fún mi sọ̀pọ̀tì ṣe mọ̀ pé kò dáa bàbá Tinubu wá ní mo sí ẹlẹ̀ ọ̀sáyé ẹ̀ kò òmìnira ara ẹ̀ gbogbo àwọn tí ń tẹ̀lé ẹ̀ lọ fún àwọn sọ̀rọ̀ security ẹ̀fẹ́ yẹn máa pín support pé kẹ́ lọ àtàkì Haúsá tàbí Fúlàní tí ọba ṣe jàmbá ọkọ̀ gbogbo ẹni Fúlàní tí máa ń ṣe terrorist ẹ pẹ́ sí wọn èmi gẹ́gẹ́ ìjọba máa pín support. bàbá dáadáa alálùbáríkà ni sọ Ọlọ́run níjọba àjẹ fún gbogbo wa ní àsìkò tó rálejò pọ̀ mo wà pẹ̀lú ibi tẹ́lẹ̀ wà pẹ̀lú mi. so now bàbá Tinubu dẹ̀ mọ̀ pa òkì sọ̀dàlẹ̀ tábàlà wà pẹ̀lú èèyàn báyìí. ohun tó bá wọn kálukú ló lè sọ.